òun náà ní ọ̀wọ̀. Ojú òní tì wá bẹ́ẹ̀ la ò ní bá wọn rí wàhálà nínú ayé. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi pátá. Mo kí torolú tó ṣùgbò. Mo kí gbogbo ilé pátá, gbogbo ojú tẹ́ ń wò mí, mo kí yín o. Ètò tí èmi Dr. Fáṣehun tí mo tún mú wálé fún yín lédè tèmi, òun náà ni aṣoore. Ìtàn tí mo sì mú wá yìí, ọba gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mọ ìkan dáadáa ó bá wọn wí. Nítorí Ifá ní ohun gbogbo níwọ̀n níwọ̀n, ohun gbogbo níwọ̀n níwọ̀n, gbogbo mo gbọ́n tán mo mọ̀ tán mo mọ̀ tán, ohun gbogbo níwọ̀n níwọ̀n, ohun gbogbo níwọ̀n níwọ̀n. Ifá ní ká kìlọ̀ fún gbogbo oníṣìná ayé kó ṣọ́ra ṣe kó má bàa wá pàdé gbogbo oníṣìná òde ọ̀run. Ohun gbogbo níwọ̀n níwọ̀n, ohun gbogbo níwọ̀n níwọ̀n. Ifá ní ká kìlọ̀ fún gbogbo mutímutí ayé kó má bàa wá padà gbogbo ní mutímutí òde ọ̀run. Ohun gbogbo níwọ̀n níwọ̀n, ohun gbogbo níwọ̀n níwọ̀n. Ọ̀rọ̀ tí mo mú wá fún yín lénìí, òun gangan ni aṣoore. Aṣoore ọ̀rọ̀ tí mo mú wá fún yín lénìí. Ìtumọ̀ aṣoore yìí sì ní bí tàn náà ṣe lọ rèé o, gbogbo ilé pátá. Mi ìfẹ́ ká pa ìṣẹ̀ṣe tì torí pé kí ni ìṣẹ̀ṣe òun làgbà. Ẹ̀sìn kan ò lè délé ayé ká torí pẹ́sìn kan ti wá délé ayé padà ẹ̀sìn àjèjì ká wá pa ìṣẹ̀ṣe tì. Ọdẹ kan ló máa gbégbá lọ́jọ́ wọn àná. Ọdẹ ṣetán, ọdẹ ń roko. Ayé ìgbà náà tọ́dẹ ọba sì lọ sóko wọn pabì nídìí ògún. Ọdẹ pabì, obì yóò yàn. Ọdẹ wa ní pé bóun bá pabì títí bóbí ọba yàn òun á sì fọwọ́ ara òun tóbì ṣe. Ọdẹ bá fọwọ́ rẹ̀ tóbì ṣe. Ọdẹ bá gbéra, ọdẹ bá lọ ọlọ́nugbó, ó lọ lè ń pẹran. Ìgbà tọ́dẹ yìí dénú gbó, ọdẹ bá dágbọ̀nrín. Àgbọ̀nrín tọ́dẹ rí yìí, ọdẹ bá yìnbọn fún gbù. Ọdẹ yìí ó pàgbọ̀nrín. Ọdẹ tó rè gbẹ́ kò bá rántí mọ́bẹ dání. Lẹ́yìn ìgbà tó pa ẹran yìí tán, kò sọ́bẹ tó fẹ́ fi kun ẹran. Kí abẹ́ l'aṣoore bá yọ sí, aṣoore bá jáde, ó ní Táníọ́, ó ní òun aṣoore ni. Ó ní aṣoore, ó ní òsì dákùn, yá mi lọ́bẹ̀ mo fẹ́ fi kun ẹran tí mo pa yìí ni. Aṣoore bá mú tọwọ́ bọ àkọ, ó fọ̀bẹ jáde, ó fún lọ́bẹ, ó ní kó fi kun ẹran. Aṣoore sì dúró, ó fi kun ọgbẹ̀rẹ̀ náà tán. Mọ̀tọ́ wá kun ẹran tán, ọba mọ́bẹ, ọba nù báyìí. Ọba ní aṣoore, ó ṣe o, ó bẹ̀rẹ̀ rèé o. Aṣoore bá ní ọ̀bẹ lásán lọ fún òun ni. Ẹran tó kun tòun dà. Ọba ní kílódé sáwọn pẹ̀lú ẹ̀jọ́ pẹran ni. Àwọn pẹ̀lú àwọn ọ̀jọ́ pẹran kí ló tó fẹ́ fi bá òun pinnu ẹran tóun pa. Ṣé bó ti ṣòun lóore bá ṣoore lórúkọ rẹ̀, bó ti ṣòun lóore. Òun sì dúpẹ́ lọ́wọ́ pé ó ṣe o. Kí ló tún kù tó tún wá? Aṣoore ní ọ̀dà o, òun ti gbọ́ o. Ṣùgbọ́n o, ohun kan tó wọ́n sọ fún ẹni wípé ó ní gbàgbé òun títí mọ́ láé ò ní gbàgbé òun mọ́. Ọba ní àti kí ni tí wọ́n tún ni torí pé ó ṣoore fún òun kó má gbé òun ò gbàgbé kí ni wá nìyẹn. Lọ́ba gbé ẹran yìí ó bá gbé délé. Ìgbà tó délé ó gbé fún ìyàwó ẹ̀ kun ẹran, ìyàwó ẹ̀ ó dáná. Ọkọ bá níyẹn gẹ́gẹ́ bí ọlọ́dẹ yìí, ọba ní kóun náà lè bu omi wẹ̀. Ìgbà tó máa bu omi kan báyìí tó fẹ́ bù sórí báyìí, ló bá rántí pé ohun tóun máa ṣe fún aṣoore yìí kò máa dá o, kò máa bójú ayé mu o. Ọba gbé omi náà padà, kò lè wẹ̀ ẹ́ mọ́, ó padà sínú ilé. Ó bó oúnjẹ lórí tébù, ọba fọwọ́ ìjà kó bu oúnjẹ báyìí kó fòkèlè kan sẹ́nu. Ó ní ohun tóun máa ṣe fún aṣoore yìí kò máa bójú ayé mu o. Kò lè jẹun yẹn mọ́, ó dó oúnjẹ yẹn padà, ó dá ọwọ́ oúnjẹ yẹn ó dá padà, kò lè jẹun náà mọ́. Ọjọ́ kìíní, ọjọ́ kejì, ọjọ́ kẹta, ìyàwó bá rí pọ́kọ òun ò lè jẹun lé. Ìyàwó bá gbéra lọ́ba lọ lè bá kábíyèsí ìlú, ó
wọ́n ní ẹ dákun ẹ gbọ̀hún òun ọmọ kan tó ṣe ẹ̀sọ́kọ̀ òun ọkọ òun ò lè jẹun kò lè wẹ̀ wọ́n bá ní kí wọ́n lọ pè wá ìgbà tó ń pè wá ọkọ rẹ̀ ò lè sọ̀rọ̀ mọ́ wọ́n bá sọ fún un pé ó ń gbọ́ ohun tó ń wí ṣùgbọ́n kò lè sọ̀rọ̀ torí para rẹ̀ ó ti rẹ̀ ẹ́ wọ́n bá ní kó gbé fáṣẹlẹ̀ ìgbà tó ń gbé fáṣẹlẹ̀ wọ́n bá ní pé àtìláwí yìí ó ti fojú olóore gúngi àfi ihun tó lọ ẹran tó pa yìí kó lọ gbé ní ihun ńlá lẹ́kìrí kó gé sínú igbá pèsè kó lè gbé fún aṣoore nínú gbóná kó ní aṣoore o ẹran rẹ mo gbé wáyé o tó bèèrè lọ́wọ́ mẹ́jọ kìíní àti mo ní mi ò fún ẹ̀hún mo wá gbé wáyé o àfìgbà tó bá tó ṣe bẹ́ẹ̀ lára ẹ̀ tó máa tó balẹ̀ o wọ́n ní àgbà tó bá tó ṣe bẹ́ẹ̀ lára ẹ̀ máa tó balẹ̀ wọ́n bá ní kó ṣe bẹ́ẹ̀ ló bá gbé ẹran ló bá gbé lọ sínú igbó ọba jáde ọba pe aṣoore ó ní aṣoore o ẹ̀kíní ó pa aṣoore ẹ̀kejì ó pa aṣoore ẹ̀kẹta láṣoore bá jáde sí aṣoore bá ní ẹ̀hẹ́n kí ló dé kí ló tó ń pariwo òun ó bá ní ẹran rẹ lòún gbé wáyé o aṣoore bá ní tòwó dáa òun ti gbọ́ kó gbé fún òun ló bá gbé fún aṣoore bá gbé aṣoore bá lọ màtọ́ máa délé ara rẹ̀ bá balẹ̀ ṣé wá rí i pé ó ti fi ọlọ́dẹ náà fojú olóore gúngi màtọ́ padà wá ṣoore náà ní gbogbo nǹkan tó ń fẹ́ lọ́padà wá ń bọ́ sí eré fún un lọ́wọ́ á dífá fún gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ máa wá gba nǹkan lọ́wọ́ babaláwo tẹ́tún máa padà wá lọ lè dúpẹ́ ń bò mí tẹ̀ ní wá dúpẹ́ lọ́wọ́ babaláwo mọ́ ṣé ẹ rí báyìí o ní wípé gbogbo nǹkan tí ẹ̀dá ò bá ṣe láyé ẹ̀dá tó bá ti ṣoore fún ọ gbọ́dọ̀ mọ̀ pé láti dúpẹ́ oore ẹ̀dá tó bá dúpẹ́ oore òní òun náà rí mi gba ẹ̀yìn ẹ̀wọ̀ gẹ́gẹ́ bí Elédùmarè ẹ̀dá tó bá dúpẹ́ oore tẹ́lẹ̀dùmarè bá ṣe fún lánàá á tún rí mi gbà lọ́wọ́ Elédùmarè bó ṣe jẹ́ nìyẹn gbogbo ẹ̀yin ará ilé o gẹ́gẹ́ bí ìtàn mi àmọ́ mo fẹ́ kẹ́ rí ẹ̀kọ́ tó dájú mo fẹ́ kẹ́ rí ohun dì níbẹ̀ mo sì fẹ́ kí ẹ sì máa bá mi share program mi yìí Dr. Fáṣẹ̀hùn TV Elédùmarè yóò máa bá mi dúró tì yín ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ kẹ́ẹ̀sì máa pè sórí WhatsApp number mi yìí 09066402906 kẹ́ẹ̀sì máa pè sórí ẹ̀ tàbí kẹ́ máa kàn sí mi lórí WhatsApp Elédùmarè yóò sì máa bá mi dúró tì yín ojú ò ní tì yín o ẹ máa bá wa share ẹ sì máa bá wa tẹ láìkì kẹ́sì tún máa bá wa ṣe kí ni kẹ́ tún máa bá wa kọ́mẹ́ǹtì láṣẹ ti Èdùmàrè gbogbo ìdáwọ́lé yín ire náà máa yọrí sí fún yín o Elédùmarè á dúró tì wá o ṣé wá rí ohun kan tí mo fẹ́ fi sílẹ̀ òun náà ní ọ̀wọ̀ níbikíbi yíyọ owó ọ̀hún kẹ́ ẹ lè wà bábikíbi tẹ́ bá wà mọ́tò a máa yà lọ lè pa ẹlòmíì níbòmíràn ǹjẹ́ ẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ní ọ̀wọ̀ lára mọ́tò ò lè lọ yà lọ pẹ̀lú mi ọ̀wọ̀ yìí sì dá kẹ́dà máa fi sínú mọ́tò fáwọn tó bá ní mọ́tò ọ̀wọ̀ yìí dá kí ẹ̀dá máa fi sára ọ̀kadà fáwọn tó bá ní ọ̀kadà ọ̀wọ̀ yìí sì máa ń ṣiṣẹ́ fún wípé kí olè má lè jí mọ́tò gbé kí olè kó má lè jí ọ̀kadà gbé fún wọn tó bá ṣe àprógámù fún èèyàn mẹ́wàá tàbí tó ṣe ẹ̀ sí gúrùpù mẹ́wàá iná lọ̀wọ̀ yìí máa jẹ́ fún ọ̀wọ̀ náà rèé ó lọ báyìí o ẹ máa lọ lè wá orógbó yẹn wá mú èso ẹ máa lú lára ṣóṣòṣó ẹ wá mú atare ẹyọ ẹ fi sí inú orógbó yìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo òwò tó wà lára orógbó yìí lẹ́ẹ̀ máa fi atare yẹn rọ́pò ihò náà tí bá ti wá ṣe bẹ́ẹ̀ tán ẹ wá dì lóhùn dúdú àtòwú funfun ẹ wá lọ lè rán ní àwọ̀ funfun tí ẹ bá ṣe nǹkan yìí tí ẹ bá fi sínú mọ́tò abẹ́ ẹ fi sí ara mọ́tò wọn kò ní lè wá yà wá pa ẹ̀ bó ṣe jẹ́ ni o Elédùmarè á dúró tì yín o fún wọn tó bá ní ìbéèrè kàn sí mi kó pè mí Elédùmarè á dúró tì yín àṣẹ ń tọ́lọ́run ọba àṣẹ ohun tèdùmarè.